orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìyẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn ìtàn Yorùbá káàkiri tìbútòrò àgbáyé. ẹ̀ tó ṣe pé ẹ̀yin gangan ni Láàjì Àbáàsì, ẹ̀yin ni aṣọ yìí mi, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ ró mi, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ ró ìtàn Yorùbá, ẹ̀yin lẹ̀ ń sọ wípé ohun tí a pàjùbà báwo ni ò ṣe ní di ohun ìgbàgbé. ìtàn Yorùbá tá a bẹ̀rẹ̀ báwo ni ò ṣe ní parẹ́. mo dúpẹ́ òmòtọ́ ọpẹ́ dá lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá. ẹ̀rẹ̀ jẹ́ sáré lu àwọn tó wà lórí agbágbé pẹ̀lú wa kí n sáré lù wọ́n lọ́gọ̀ ẹnu. ọkẹ́ ọ Tósìn Láńre wọ́n ti darapọ̀ wọ́n láti ìlú Dublin. Alhaji Rasheed Dublin ni wọ́n ti ń wò wá. bákan náà ni Lawal Adéwálé wọn láwọn ń wò wá ní àti Austin ní Amẹ́ríkà ní Texas. bákan náà ni Kúnlé Fásànyà wọn láwọn ń wà láti ìlú Àbújá pẹ̀lú iná ni Ẹ̀rìnọlá Ellen Ẹ̀rìnọlá àwọn náà ń wà láti ìlú Ìbàdàn. James Fọlárìn wọn láwọn ń wà láti Canada pẹ̀lú Kẹ́hìndé Adébámbọ̀ àwọn náà ti darapọ̀ wọn láti ìlú London pẹ̀lú Quadri Ọmọtọ́ṣọ̀ wọn láwọn ń wà láti ìlú Ìlọrin àwọn tèmi ní Ìlọrin nu. bákan náà ni Malam Tajudeen Akintoye wọn láwọn wà láti ìlú Àbújá. Ọlábísí àwọn wà láti Australia. Nurudeen Ayọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wa wọ́n ń kí wa ní. Edward Ọmọparíọlá wọ́n wà láti Maryland ní Amẹ́ríkà. báwa náà ṣe ń darapọ̀ mọ́ wa ojúṣe gbogbo wa ni pé ká máa bá wa fi ṣọwọ́ káàkiri fáwọn èèyàn. Nurudeen láti orílẹ̀-èdè Egypt ló ti ń darapọ̀ mọ́ wa.
Sulaiman Alaka wọn sọ bí táwọn ti ń wò wá bákan náà ni Matthew Adéjùmọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wa short gígan ìdí àbíbo lélẹ̀ ẹ bá wa kọ́ ní tẹ́ẹ̀kọ́ orílẹ̀-èdè wo nìyẹn ìròpó orílẹ̀-èdè kan jẹ́ bóyá lẹ́kọ́ ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ojúṣe gba ìtùnú ọlá àwọn náà wà láti Australia bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa èyí náà máa bá wa fi sọwọ́ káàkiri tìbútòrò àgbáyé fáwọn èèyàn ọmọ méjì ọmọ wọlé bọ̀ káàdì láì ọmọ méjì káàdì láì àkú ètò àná àkàrè orí ọmọ méjì èyí tí ẹ béèrè iná ẹ̀ ni à ń fún wa Johnson àwọn náà ti darapọ̀ mọ́ láti Maryland ní Amẹ́ríkà torí pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ta ìtẹ̀sí ń béèrè là ń fún yín kó sì máa jẹ́ ẹ̀kọ́ ìní torí wípé bá àbárẹ́ni sọ ìtàn wa àwọn èèyàn máa pa àlọ́ fún wa àlọ́ ò sì lè gbé wa débì kankan ju irọ́ lọ ìdí ní tó ṣe yí pé ojúlówó ìtàn àti iṣẹ́ ìwádìí ìlàgbé ètò ìtàn Yorùbá ìlàgbé kà Samuel àwọn náà ń wò wá láti ìlú Zaria ní apá òkè ọya orílẹ̀-èdè wa Nàìjíríà ìtàn ó sì yàtọ̀ sí àlọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ó sì yàtọ̀ sí àrọ́bá mass focus àwọn náà láwọn ń darapọ̀ mọ́ wa láti Ìtàló láti Italy kó tó di pa wàá bẹ̀rẹ̀ ètò òjé sáré lu àwọn tó ṣe yí pé àwọn igi lẹ́yìn ọgbà wa àwọn wọn ń jẹ́ káwọn èèyàn máa rí wa wò káàkiri àgbáyé kedere jẹ́ sáré lù wọ́n lọ́gọ̀ ẹnu. Mo kí ọ Àmọ́dù Ọlárẹ̀wájú àwọn náà ti darapọ̀ mọ́ láti orílẹ̀-èdè Italy bá a ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀jẹ̀ káwọn náà máa bá wa fi ṣọwọ́ ẹ̀já máa pín káàkiri ẹ̀já máa bá wa pín káàkiri tìbútòrò àgbáyé ẹ̀já máa bá wa pín. Ẹ̀rí bá a ṣe ń wò wá àwọn kan ni wọ́n ń dìde o tí wọ́n sì ń ṣe agbátẹrù ìtàn gbogbo tá a bá ń ṣe àwọn tí wọ́n ń dìde àwọn ni wọ́n ń gbówó lẹ̀ fún iṣẹ́ ìwádìí ni o àbí sísọ ìtàn àbí gbígbé ìtàn sórí afẹ́fẹ́ Matthew Adéjùmọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wọn nínú àwọn wọ̀nyí ni ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Ọláwálé Ọlálérè Àpábí ẹlẹ́sẹ̀ kọ̀bọ́mọjẹ́ nílùú Ìbàdàn orílẹ̀-èdè Amẹ́ríkà ni bàbá wà ara àwọn tí wọ́n ṣe agbátẹrù tàtẹ́ ń wò ní bákan náà ni Máyọ̀wá láti orílẹ̀-èdè Italy àwọn tó ṣagbátẹrù nu Adéọlá Adéyẹmí ní USA àwọn tó ṣagbátẹrù nu Dàdí Ọmọṣẹ́bí ní Paris ní France àwọn tó ṣagbátẹrù nu Túndé Ajẹlẹ̀ ọmọ Orówùsì ní kọ̀bọ́mọ ní Ìbàdàn ara àwọn tó ṣe agbátẹrù nìyẹn bákan náà ni olóyè UK United Kingdom ní kọ̀bọ́mọ ní Túndé ọmọ Òrùn Ajẹlẹ̀ ọmọ Orówùsì ló wà olóyè Ọlátẹ́jú Ọláìtàn Davis Báṣọ̀run ìlú Ìpàpọ̀ ìlú Amẹ́ríkà náà ni bàbá wà ìlú Amẹ́ríkà wọn wà àwọn tó ṣagbátẹrù nu Rahman Fọlọ́runṣọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni òun náà wà USA ara àwọn tó ṣe agbátẹrù nu tó fi dé orí Bọ́lájí Eégúnjọbí orílẹ̀-èdè Amẹ́ríkà ní Bọ́lájí Eégúnjọbí wà àwọn tó ṣagbátẹrù nìyẹn bákan náà ni Olúmídé Akínlóyè ní Austria ara àwọn tí Australia náà ni Australia ara àwọn tó ṣe agbátẹrù ni bákan náà ni bàbá mi Dọ̀tun Fámákiwá ní orílẹ̀-èdè India ara àwọn tó ṣe agbátẹrù ni bákan náà ni ìyá wa Kẹ́hìndé Andu àwọn náà wà lára àwọn tó ṣe agbátẹrù láti orílẹ̀-èdè Amẹ́ríkà àárí o kò yọ ẹnikẹ́ni ilẹ̀ òyàlà wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni kò sí ní tó kéré láti fi ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá kò sí ní tó kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń béèrè yìí pé ká fi òǹkà ilé ìfowópamọ́ wa síta táwọn bá fẹ́ ṣe agbátẹrù torí pé mo rò pé níwòyí àná ẹnìkan pè mí máa sọ mọ́ ní ó nídìí pé afẹ́ dábàá bá ti ṣe parí ètò ìfi orúkọ sílẹ̀ lábẹ́ ti àṣẹ ìjọba láàlẹ́ máa lo àkáǹtì ti ìtàn Yorùbá ẹ lè wá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn máa ń fẹ́ dá sí pé tó ọ̀dà o àkáǹtì tí a lè lò láti fi ṣe alátìlẹyìn fún ìtàn Yorùbá àbẹ́gbẹ́ fẹ́ ṣe agbátẹrù àbí bóyá lílọ bíbọ̀ àkáǹtì ẹ fi lè dá sí ní Access Bank ilé ìfowópamọ́ Access Bank àwa lè lo account number 0041874579 Lájì Abbas náà ni Lájì Abbas náà ni ó gbé wá àwọn èmi máa ń pè ní Aláàjì ọlọ́njà lè lọ Mẹ́kà ni àti ìlọ Mẹ́kà o àìlọ Mẹ́kà Lájì LAJI Lájì Abbas Mido Lájì kìí ṣe Aláàjì Lájì kìí dẹ̀ ṣe Ládi ẹlòmíràn tó ní Ládi Lájì Abbas lẹ́ẹ̀kan sí Access Bank account number 0041874579
874579 ní tẹ́ bá fẹ́ táwọn náà bá fẹ́ darapọ̀ máwọn tí ń ṣe agbátẹrù Láàjì Abbas náà ni iná ilé kàn sí wa kò sí ní tó kéré o kò sí ní tó kéré láti fi ṣe àtìlẹ́yìn tó fi mórí dátà kò sí ní tó kéré nítorí ẹ fílẹ̀ ó tó ra dátà ó tó ṣiṣẹ́ ìwádìí ó tó lọ láti ibìkan sí ibìkan torí wípé ojúṣe gbogbo wa ni ẹ mẹ́sì jáde ẹ̀rí gbogbo àwọn tá a máa ń pariwo àwọn tó wà nílùú òkèèrè ìní kò yọ àwọn tá a wà ní Nàìjíríà lẹ̀ kí ẹ ṣe akàn ń gbádùn yín ẹ ń bá mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá lọ èmi àṣemọ́ wí gbogbo tá a bá ṣe lónìí à ń ṣe fún àwọn ìran tòní àtàwọn ìran tí ń bọ̀ lọ́la nítorí pé tá a bá sọ lónìí a lè mọ̀ lè sọ ní ọ̀la. ọmọ méjì èmi lórí mú wá lábala àmọ̀dájú. òwe kan bí ọ̀rọ̀ kan ni bàbá pé ẹni ìjàkùmọ̀ kan rìn di ọ̀sán ẹni abire rìn di òru. Yorùbá ní pé ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán Fẹ́mi àwọn náà ti darapọ̀ Albert wọ́n ti darapọ̀ mọ́ láti pẹ̀lú Austria ni wọ́n ti darapọ̀ mọ́ wa jẹ́ ìtúwọ̀ àwọn tó wà ń bẹ̀ Olúwatóyìn Anthony Ayọ̀mí Ayọ̀délé láti Amẹ́ríkà mọ̀rọ̀pọ̀ Ọláwùmí Fisáyọ̀ Lanlẹ́yìn láti ìlú London Matthew Adéjùmọ̀ láti Germany bẹ́ẹ̀ ni mo ti dákọ̀ wọn Ahmadu Ọlárẹ̀wájú láti Italy mọ̀rọ̀pọ̀ àwọn tó tún ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa nù Akeem Adébáyọ̀ wọ́n ní wọ́n ti wà pé a kú iṣẹ́ ọpọlọ òní Yorùbá ní ìjàkùmọ̀ kì í rìnde ọ̀sán ẹni abíire kì í rìnde òru òwe ni ìjàkùmọ̀ ẹranko kan ní ìjàkùmọ̀ ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹranko ní jẹ́ bẹ́ẹ̀ ó dàbí olóńgbò àmọ́ tóbi ju olóńgbò lọ tó tóbi ju olóńgbò lè lọ dáadáa òru ni wàá máa ń rìn tí ó gbèrègbèrè ní ọ̀wá máa ń rìn káàkiri lóru ò ní rí lọ́sàn-án tó bá sọ pé ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán wọ́n wá ní ẹni abíire kan ì rìn dé òru wọ́n fi ń bá àwọn èèyàn wí ọmọlúàbí kò sẹ́ni tí ó níṣẹ́ lọ́wọ́ tí ó ṣe wàhálà lọ tí ó pé tó bá dùn ní àlọ́ òfin wá ń wọ́ọ̀dì kan kí pé ajẹ́kùnṣẹ́ ẹbí ni yàtọ̀ táwọn tíṣẹ́ wọn gbà bẹ́ẹ̀ o àwọn tíṣẹ́ wọn bá gbà bẹ́ẹ̀ ń bẹ tó gbé àwọn bí àwọn ọlọ́pàá dókítà ni nọ́ọ̀sì ni àwọn kódà yẹn lè gbà ṣiṣẹ́ nílé àwọn iléeṣẹ́ mi tó gbé sí alẹ́ ni wọ́n ń ṣe ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ìgbà tó pé ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán ẹni abíire ìrìndè òru ọ̀jẹ̀ sáré kàn sáwọn tó ṣe ìpolówó ọjà lórí ètò kóró ìpáwà bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀ màá tó fẹ́ ká farabalẹ̀ o ìtàn ńlá yóò tó ṣẹlẹ̀ lónìí ètò fẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ kàn sáwọn tó ń polówó ọjà lórí ètò yìí náà lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá kódà bẹ́ẹ̀ fẹ́ kí èèyàn ẹ lè wá kíyàn lórí ètò yìí. olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣóun ní yíyára àpè tí aládìrẹ lóní kẹ máa ń bọ̀ fóríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ kí ni fi ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó àpè tí aláṣọ àdìrẹ ní kẹ́ ẹ̀ tọ̀ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ́ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ alábẹ́rẹ́ aṣọ àdìrẹ olókùn òṣogbo náà ò gbẹ́yìn àdìrẹ tá a ṣe sí àǹkárá tá à ń pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà díbí bíi t-shirt àgbà àtọmọdé batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba Jericho Mall ni wọ́n wà shop 21 Jericho Mall Jericho Ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí 08056127039 àpè tí aládìrẹ Ìbàdàn dùn. bó ṣe nínú ẹja kàn sí àpètì aládìrẹ pàápàá pọ̀pọ̀ ṣẹṣẹ ọdún bẹ́ńtà ká lọ ra àwọn ojúlówó aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jẹ́ tiwa tí kìí ṣe ti àwọn òyìnbó aṣọ àdìrẹ ìbílẹ̀ ìní wọ́n ń tàbí àtàwọn nǹkan ọ̀ṣọ́ lé lóríṣiríṣi ẹ lè pè wọ́n sórí òǹkẹ́rọ wọn +234 8056127039 lápẹ́ àpètì aládìrẹ sí ẹ̀jẹ̀ pàtẹ́ sáré dé ìlú Ìlọrin lọ́dọ̀ ìyá wa Ajaratu Adébísí Ọlọ́sùn. bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu Adébísí.
bọ́nà àṣelà ìdá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ́yìn dàn lórí àṣeyọrí gbogbo tọ́gẹ̀rẹ̀ tó ti ń so àgbàgbà fúnni jẹ́ so wẹ́rẹ́ kákárìbọ̀ ní òwà tẹ́ràn ti ń ṣe ni ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú ọlọ́run ló déwé ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ ara yìí lóore bíi olúfadé fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí ọlọ́sùn ti wà tipẹ́ tó sì jẹ́ wípé omi ni aṣẹ̀dá ní kí wọ́n fi máa ṣèwòsàn bí wọn náà bá fura pé ti ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun Ajaratu Adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣeun ẹ lè rí olúfadé fọláṣadé Ajaratu Adébísí ní nọ́mbà 330 alimi road ọlọ́jà ìlọrin nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfadé fọláṣadé Ajaratu Adébísí sórí 08127152319 08127152319 Ajaratu Adébísí àlàfúnfúngbò nítòsùn. A tún lè kàn sí ìyá wa Ajaratu Adébísí nílùú Ìlọrin nọ́mbà 330 alimi road ọlọ́jẹ̀ nílùú Ìlọrin ọlọ́sùn ni Ajaratu Adébísí tó ń ṣiṣẹ́ ìwòsàn ìbílẹ̀ ní ìlànà ti Ọ̀ṣun ló ń fi ṣiṣẹ́ ìwòsàn ìbílẹ̀ a lè pe Ajaratu Adébísí sórí òǹkẹ̀rọ +23481152319 ìní àpè Ajaratu Adébísí sí. mo rò pé wọ́n ní ká bá wọn tún òǹkà ẹ̀rọ ilé ìfowópamọ́ tí a pè wọ́n ní ká bá wọn tún pè ní ẹ̀ẹ̀kan sí i òǹkà ẹ̀rọ ilé ìfowópamọ́ àwọn tá a bá fẹ́ dá sí ètò tá a bá fẹ́ mọ ṣe alátìlẹyìn fún ètò ìtàn Yorùbá òǹkà ẹ̀rọ ilé ìfowópamọ́ náà ní Access Bank ní òǹkà rẹ̀ wá ní 0041874579 Laji Abbas ní orúkọ rẹ̀ Laji Abbas náà ní lẹ́ẹ̀kan sí Access Bank òǹkà rẹ̀ ní 0041874579 Access Bank Laji Abbas iná ìlàsì tó ti kọ sí abẹ́ ibi táwọn èèyàn ń kọ́mẹ̀tì sí àti kọ́ síbẹ̀ àwa náà lè wò a lè wò ní ibẹ̀ láti máa darapọ̀ mọ́ wa ẹ ṣé gan ni. ẹjọ́ tó sáré wà àwọn tó ti darapọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa èyí náà lè máa bá wa fi ṣọwọ́ káàkiri fún àwọn ènìyàn. David Adébọ́lá wọ́n ti darapọ̀ mọ́ wa láti Madrid Akínsọ́lá Kọ́láwọlé Olúṣẹ́gun àwọn kí wa kú ètò wọn sọ́bi tí àwọn ti ń wò wá ọmọ méjì ìtàn wo ni à ń bá bọ̀ bẹ́ńgúlá wa. tá a mọ Yorùbá ni. ta ni là ń bá bọ̀. ó yá ẹja kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo ọmọ ògbóró Ilé Ifẹ̀ ọmọ adádé owó nífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ ọ̀gá ṣoṣo tí ń fi méjì pààrọ̀ àìdúró kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ òye lágbo ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ Òtòlú ẹni tó bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni. tó bá ń gbọ́ mi ìyá dáadáa Sade Gold láti Austria tẹ́ ẹ̀ bá gbàgbé Sade Gold ìtàn tá à ń bá bọ̀ la pè ní Ta ni Yorùbá. ṣé bí wọ́n jọ làgbà àgbèrè tí ń bẹ lóṣù Ọọ̀ni àgbà ìjòyè di mẹ́rìndínlógún tí ń bá Olúfẹ̀ gbèmọ̀ràn. bákan náà Sade Gold ẹ̀yin náà ẹ máa bá wa pín ẹ máa bá wa fi sọwọ́ káàkiri fún àwọn èèyàn. wọ́n ti mọ́ wáyé ọmọ asòókò ọmọ arábájá owó rẹ mọ́ asòókò lójú ọmọ bá ní jẹ́ sòókò. ṣé àgbàgbé pé ní àná apá kọkànlá ńlá bá ìtàn ńlá dé abadé apá kọkànlá ní àná. ṣọ̀pọ̀rọ̀pọ̀ nílà nínú jẹ́ ọmọ asòókò. ẹ̀lẹ́ ọmọ ajímọ́wọ́ tí pẹ̀lòmíràn lọ́lẹ̀ ọmọ olówó ìṣẹ̀báyé kówó sílẹ̀ ó tó gbòde orí àjàdú nílé bàbá tó bí yín lọ́mọ àbí ìtẹ́ni onífẹ̀ẹ́ Ọọ̀ni. ṣé àgbàgbé pé mo lọ sílẹ̀ Bìíní mo sọ ọ̀rọ̀ tí àwọn ará ilẹ̀ Bìíní sọ nípa àwọn baba ńlá wa ní Òtùfẹ̀ ṣé àgbàgbé pé mo lọ sí ibẹ̀. bàjẹ́ kan tó nànà ní múlẹ̀ Olúfẹ̀ wù mí ní tèmi oògùn ojoojúmọ́ iní múlẹ̀ wọ́n tú mi lọ. ó ti sọ fún wa yín pé wọ́n ti ń sọ ọ́ tipẹ́ àmọ́jọ́ tí wọ́n ń jẹ ọba wọn ọba Bìíní tuntun òun náà tún sọ ọ̀rọ̀ ńlá tó ṣe pé ó sì fọ́gbà ayé ga. ọmọ odò tó ṣàwérèké tó ṣàwérèké tó kẹ́yìn kùlé àfilẹ̀ tó dàbàṣà àbú ìtẹ́ni Olúfẹ̀ àbúrè aṣákẹ́kọ̀ọ́. bákan náà ni mo sọ fún wa yín pé níjọ́ tó sọ̀rọ̀ yóò bá bá wọ̀ nírìsà Ọ̀jájá Ògúnwùsì bàbá ń bẹ níjókòó tó ṣe ń pa àlọ́ tí ń pa. ọjọ́ tí Olúfẹ̀ ń lọ sáàdùn Ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ̀ kan ó jàre kọ́kọ́rọ́ ìdẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀. ó dẹ́ta
a bá gbàgbé kára wọn létí pé lánàá mo jóye wa mo sọ gbangba wípé àwọn èèyàn Ọbàtálá àwọn gangan ìran wọn àwọn tó jáde lára wọn àwọn ni wọ́n lọ tẹ ilẹ̀ Ìgòdò mígòdò Ìgòdò ní àkọ́kọ́ Ìgòdò lórúkọ ẹni náà Ògòdó ń bẹ lára ọkọ̀ ìlú nílẹ̀ Yorùbá Ògòdó wà Ìgòdò ń bẹ. márùn ló ta Yorùbá sáyé nígbà tí omi kò dé àgbáyé jẹ́ tó ṣe wípé gbogbo ilẹ̀ ló jẹ́ kìkì omi ọmọ aládé owó ọmọ akábọ̀ owó rẹ mọ ọmọ Ifẹ̀ oyè lágbo odò ẹ̀sìn mìíràn ń bẹ nífẹ̀ òtólú odò tí mo rè mí lọ rèé jẹ́. ṣé ìgbàgbé bí mo sọ bí wọ́n ṣe rán Ọ̀rànmíyàn lọ sí ilẹ̀ Bìíní ní ìrètí pé kò ní bọ̀ torí ọ̀tá tí ń bẹ tẹ́lẹ̀ ṣé àgbàgbé pé mo mẹ́nu bà á. Bóyá ẹja kí wọ́n nífẹ̀ẹ́ oyè lágbo ọmọ Ògbórú Ilé Ifẹ̀ ọmọ adádé owó nífẹ̀ẹ́ Ọọ̀ni. ọ̀dọ̀ tá a bá gbàgbé mo sọ fún wa bó ṣe pé àwọn ará àwọn ẹ̀yà tó ń jẹ Olúfẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe pé ìpàdé àlàáfíà bí wọ́n ṣe jẹ́ kí ogun omi tí ò ní sí wàhálà torí wípé nígbà táwọn aráàlú kan náà bá ń bára wá jà tá a sì fẹ́ fọ́ olúùlú irú tẹ́yìn olóṣèlú náà máa ṣe torí ìjọba tí wọ́n ń lò nílé Ifẹ̀ nígbà ìjọba olóṣèlú ni ẹgbẹ́ pọ̀ bíi ká sọ pé ẹgbẹ́ mẹ́rìndínlógún ilà àwọn èèyàn tí ń bẹ tó pé wọ́n máa ń yan Olúfẹ̀ nínú wọn èyí tí ọ̀wá yé olùkọ́ àgbà ni wípé ṣé Ifá ní mọ̀ ń yàn ni àbí wọ́n ti mẹ́ńtọ́ kàn àbí tó bá ṣe pé wọ́n ń fi ìbò yàn tó bá ṣe pé Ifá ní bá yàn tí Ifá mẹ́nìkan tí mẹ́nìkan tó pé nù ìran kan ní ti mú ó lè fa wàhálà àbá pé wọ́n tò ní wọ́n bẹ bẹ́ẹ̀ ṣe ń yí ipò tí wọn ò sì dárú ó lè mọ̀ mú wàhálà wá. lọ́lẹ̀ ọmọ olówó ìṣẹ̀mbáyé kówó sílẹ̀ ó tó gbòde orí àtẹ̀jú nílé bàbá tó bí yín lọ́mọ àbí ìtẹ́lẹ̀ onífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ alájẹ. ọmọ méjì ibi tá a bá dé ní àná nù ibi tá a bá dé lánàá nù ká tó wá kán lu ìtàn tààràtàrà ní òní bákan náà ẹ̀yin náà lè darapọ̀ mọ́ mi o lórí WhatsApp ìtàn Yorùbá bẹ́ẹ̀ níbèrè ni àbá náà fẹ́ máa ṣe alátìlẹyìn ẹ lè kàn sí mi lórí àwọn nǹkan ẹ̀rọ mi lórí WhatsApp +234x023687432 tàbí kẹ́pẹ́ lórí 08032855888 ẹ sì tún lè fi yẹn náà kàn sí mi lórí WhatsApp náà pẹ̀lú lórí +234x032855888 àmọ́ àwa bẹ̀ wá ní ẹjẹ́ àparí ètò gbà tá a bá pè ẹjẹ́ àparí ètò mo bẹ̀ wá ní mo bẹ̀ wá nítorí tọ́lọ́run. gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ ọ́ bọ̀ lánàá ẹ wá kó àbọ̀ padà sí apá kelòó. apá kọkànlá. ìlàsẹ̀ lánàá. bẹ́ẹ̀ni apá kejìlá. a rí i pé lánàá mo tún ṣàlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo sì ń jóye wá wípé ìwádìí ìjìnlẹ̀ ó yàtọ̀ sí ká máa pa àlọ́ o ká máa pa àlọ́. ìgbà ti kọjá ní Ilé Ifẹ̀ kí mo lọ kọjá ní Ilé Ifẹ̀. ìgbà ti kọjá ní Ilé Ifẹ̀. lórí orúkọ tá à ń pe oyè àwọn ọba Ilé Ifẹ̀ ṣáájú òjẹ́ tó kù àwọn tó ti wà lójú òpó ká tún sáré lù wọ́n lọ́gọ ẹnu jẹun àwọn tó ti wà lójú òpó tọmọ dàbí yìí pé àwọn tiwa là ń kí tó láwọn kan sọ pé àyídákọ àwọn àyíká wọn kọ́mọ dàbí pé àwọn tiwa là ń kí. Ọláníyì wọ́n wò wá láti ìlú Ọláníyì Ọládìméjì láti ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀kan láwọn Àbáyọ̀mí Isaac wọ́n wò wá láti ìpínlẹ̀ Imo ni wọ́n ti ń wò wá bákan náà ni Mariam Abdullahi àwọn òṣòbí táwọn wá Gbẹ́ngà Mudashiru àwọn náà ń kí wa kú ètò wọn láti Dubai bákan náà ni Rahman Ọ̀páfọlá wọ́n wà láti Italy Ọlárẹ̀wájú Tajudeen wọ́n kí wa ni bákan náà ọ̀kan láwọn ẹ̀sìn kan mo ti káwọn náà ọjà àwọn èèyàn àwọn tábà ẹ̀sẹ̀ tó ń darapọ̀ mọ́ wa ẹ̀já máa bá wa fi ṣọwọ́ káàkiri fún àwọn èèyàn káàkiri àgbáyé ẹ máa bá wa pín káàkiri. fún àpèjúwe nínú àwọn ìran táwa àti wọn jọ jẹ́ ìpìlẹ̀ ẹni Borno wà kí mo pè é. Borno èsà Haúsá o Borno èsà Haúsá torí lójú gbogbo àwọn àwọn tábàṣà àti lápò òkè ọya Haúsá ni gbogbo wọn Borno èsà Haúsá wá láwọn Borno yìí ìgbà tí wàá bá orúkọ ìlànà tá a fi ń jẹ oyè ńbẹ náà wọ́n ti lo Dunama wọ́n lò lọ nípò tó yá wọ́n tún yí sí Mai wọ́n tún lò lọ lónìí wọ́n tún wá ń lo Ṣéhù
Shehu Dunama Borno nígbà wọ́n ń jẹ́ Kanuri Empire l'empire tó tóbi jù nígbà ọlá àti Ilé-Ifẹ̀ lọ́ọ̀lẹ̀ ọlá Borno ló gbé a sì ní ìbáṣepọ̀ dòní ní ilẹ̀ àwọn òpìtà àtàwọn èèyàn wọn ò lè rí bí yẹ́ sí ìbáṣepọ̀ ń bẹ láàrin àwa àti Borno bẹ́ẹ̀ náà ló ṣe rí n'Ilé-Ifẹ̀ ìgbà tí bọ́ orúkọ ọba Ilé-Ifẹ̀ dáadáa wọ́n ti lo òòyè n'Ilé-Ifẹ̀ kí mo ní wọ́n lò. òòyè Ifẹ̀ òòyè. iná fẹ́ pé Ifẹ̀ òòyè orúkọ ọba ni Ọwá Alésà orúkọ ọwá orúkọ òòyè ní jẹ́ Ọwá orúkọ ìlú ní jẹ́ Iléṣà Ifẹ̀ òòyè ó sì àwọn ìlú kan náà sì ń lo òòyè láwọn ilẹ̀ Èkìtì dòní lẹ́yìn ìgbà náà wọ́n tún wá lo olú tó máa wá fẹ́ pè tán ni Olúfẹ̀ Ọwá Alésà Olú Ifẹ̀ Olúwa Ifẹ̀ ìní Olúwa ẹni tó ní tó pò láláṣẹ ìní Olúwa Ifẹ̀. wọ́n ti ẹ̀ mọ́ kí òye mọ́ oríkì Ifẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà tí wọ́n tún kún un bẹ́ẹ̀ wọ́n tún lo Ọwá ní Ilé-Ifẹ̀ náà. àwọn náà lo Ọwá. wọ́n tún lo Ọwá ṣùgbọ́n táwọn àgbègbè tẹ́mi wá sọ ni pé nínú àwọn ìdílé tí wọ́n ń pín Ọwá ní tiwọn. lẹ́yìn ìgbà náà wọ́n tún lo Ọlọ́fin n'Ilé-Ifẹ̀. ó mọ̀ tí ń lò tó bíi márùn-ún báyìí bàbá. lẹ́yìn ìgbà náà wọ́n ẹ̀sẹ̀ tó wá bẹ̀rẹ̀ Ọọ̀ni ọba Mákindí mọ́ sọ ọba Lùfọ̀n àwọn ò lo Ọọ̀ni wọn ò gbọ́n tí ń jọ̀ ní rí wọn ò lo Ọọ̀ni nígbà tiwọn. gbígbà báwọn èèyàn bá ṣe ń gba nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń mú orúkọ táwọn ó lò wá. ó rí i pé Ọ̀yọ́ nìsín àkọ́kọ́ ń lo Ọlọ́yọ̀ ká tó wá máa lo Aláàfin wọ́n báwọn èèyàn ń bẹ Ọlọ́yọ̀ ń bẹ ní jọ̀ǹjọ̀ǹ kó tó wá di pé ńgbà Ọ̀rànmíyàn dé mo rò pé à ń gbọ́ yé Ọlọ́yọ̀ ń bẹ kó tó di pé ńgbà Ọ̀rànmíyàn dé tó wá gba gbogbo ilẹ̀ ká tó wá mọ̀ torí gbogbo àwọn ìlú Ṣakí wọ́n gba ààfin kan lọ́wọ́ àwọn ìran ọmọ Ọ̀kànbí sọ̀pọ̀ ọmọ Ọ̀kànbí náà sì làwọn náà mẹ́jọ yìí ó gbé mi lọ bòmí torí èyí orúkọ àwọn kan orúkọ oyè tá a ti ń lò bọ̀ n'Ilé-Ifẹ̀ ó ti wà tipẹ́ á rí i pé mo sọ pé ṣáájú Odùduwà ọba 100 láti jẹ ní Ilé-Ifẹ̀ torí pé Ilé-Ifẹ̀ ti ń bẹ ó ti ní ẹgbẹ̀rún ọdún 3 ká tó bí Odùduwà rárá ká tó bí láti ń lò ó bọ̀ kó tó wá di ìgbà tí Odùduwà irú ẹ̀ nígbà bá wá ẹni tó jẹ́ kí n lọ ọbẹ̀ inú tẹ̀lẹ́ ti gbọ́ ó rí i pé à ń lo ọba Mákin Ọbàtálá ọba Mákin ọba Lùfọ̀n torí gbà táwọn aráàbí ní sọ yí pọ́dọ̀ wọn ni èyí tí ń jẹ́ ọba ti bẹ̀rẹ̀ pé àwọn làwọn ọ̀rìjìnéètì tí ń jẹ́ ọba kò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ wá padà sí ìpínlẹ̀ Ẹdó ní ilẹ̀ Bìíní tá a bá ń sọ̀tàn tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wọn ò bá sọ̀rọ̀ ẹ̀rí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá Ṣóyè yóò sọ̀rọ̀ gbogbo wa la sì mọ̀ pé nínú ọba tó mọ̀tàn ìní Lámídì Àtàndá Adéyẹmí ọba tó ló wà kí náà ni òsì tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wọn sọ̀rọ̀ wọ́n rí gẹ́gẹ́ bíi pé ajá ní ń gbó kí mo wí. ìwé ajá ní ń gbó. ọ̀rọ̀ tí ò dojúrú ìní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa dọ́gbẹ́ sí ìní ò táwọn bàbá wọn sọ̀rọ̀ kí ló dé tí ò fi dojúrú kèé ṣe ọdún yìí kèé sọdún tó lọ kèé sọgọ́rùn ọdún méjì á rí i pé gbogbo àlọ́ tí wọ́n ń pa èké tí ju bí ọdún 10 lọ tẹ́ bẹ̀rẹ̀ òsì tẹ́ làwọn ń ṣe yìí ìtẹ́sì ti ń bẹ́ẹ̀lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ẹni tó ti ẹ̀kọ̀wé ìtàn wọn tó ná àwọn òpìtàn tó gbajúmọ̀ gbogbo ẹ̀ ní mẹ́nubà torí wípé kábà lè fọ́ o kó kálukú ó sì mọ iye ara rẹ̀. ẹnìkan bẹ o tá à ń pè ní Jacob ẹ wàá foríjì mi bí mo ṣe fẹ́ pè torí mi ò gbélé Ẹdó rí
mo rò pé Ẹ̀gàrẹ́bà kọ́ ni orúkọ rẹ̀ ẹni orúkọ rẹ̀ Jacob àmọ́ ká pè ní orúkọ tìtọ́ gbajúmọ̀ tó gbé gbogbo àlè pè dáadáa ká pè ní Jacobu ọmọ ìpínlẹ̀ Ẹdó ni ara àwọn ilé ọlá ni àmọ́ ìlú kan wá ń bẹ ní ìpínlẹ̀ Oǹdó lẹ́gbẹ̀ẹ́ Àkúrẹ́ ìlú yìí ni àwọn òkè ńláńlá tó ga kò síbi tókè ti ga tó bóyá lóra tó lè rí bòmíì gan Nàìjíríà toríjọ́ ọmọ lọ nígbà mọ́ ọkọ lọ ìlú ẹ̀rú bà mí 660 ìní stẹ́ẹ̀pù tó gun òkè àpáta náà ni wọ́n kàn ra ṣe wọ́n wá ṣe ibùsinmi 5 sí pé sinmi lójú ọ̀nà mọ́pàá rẹ̀ ìlú yìí a máa pè ní ìlú Ìdànrè ibẹ̀ ni adé àbàmì kan sì ń bẹ nílùú yìí mo kí ọ bàbá mi o ọwá o mo kí ọ níjọ má fẹ́ lọ ìlú yìí ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn wá torí pé lágbára Ọlọ́run á lọ ìlú yìí kí wọ́n fẹ́ sọ̀bọ̀ ibẹ̀ la bí Jacob yìí sí tó ń sọmọ ìpínlẹ̀ Ẹdó nígbà tá a bí ibẹ̀ àwọn òbí rẹ̀ tún gbé wọ́n ta àtàrè wọ́n wá sí Ìbàdàn táwọn àgbáfẹ́ lè sọ ni wípé bóyá nǹkan bí ọdún 1899 ìlọ́bẹ̀rẹ̀ ìwé rẹ̀ nílùú Ìbàdàn 18 kí n mo pè é 1899 ìlọ́bẹ̀rẹ̀ ìwé nìbàdàn nígbà ó yá ó tún wá padà sílùú Àkúrẹ́ ní nǹkan bí ọdún 1911 ó padà sí ìlú Àkúrẹ́ lọ́dún bíi 1911. láti ibẹ̀ ó tún wá padà sí ìpínlẹ̀ Ẹdó ó kàwé níwọ̀nba tó lè kà nígbà ó padà sí ìpínlẹ̀ Ẹdó lẹ́yìn tí mò ń sọ yìí o ó ka ìwé ẹ bá ń fọmọ sọ́dọ̀ kí lọ mékeré mọ ẹwọ náà máa bọ̀ táwọn ará ilé orí kí lọ mékeré mọ. nígbà padà sí ìpínlẹ̀ Ẹdó ní nǹkan bíi sáà díẹ̀ tó ti kàwé nílùú Àkúrẹ́ ìgbà wọn ti wá dá gbọ̀ngàn kó nǹkan àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé sí ní gbọ̀ngàn Èsìẹ́ gbẹ̀gẹ̀ ìṣẹ́hùn ọwọ́ ni curator National Museum àmúní Èsìẹ́ Ẹdó ní Bìíní gbẹ̀gàn kó nǹkan ìṣẹ̀ǹbáyé sí nílùú Bìíní ọwọ́ ni curator National Museum Bìíní ní nǹkan bí ọdún 1946 ẹ̀yọ́ ni ló fi jẹ́ olùdarí ibẹ̀ torí ìdí èyí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ curator ó mọ nǹkan púpọ̀ ó sì ríran rí ọ̀pọ̀lọpọ̀ ìtàn ó sì ríran rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lọ káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá tírú ẹni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àbí tó bá kọ ìwé ọmọ tó ń kọ ọmọ tó ń kọ tó bá sọ̀rọ̀ àbí tó bá kọ ìwé ọmọ tó ń kọ nínú àwọn tí àwọn ọ̀jọ̀gbọ́n gbà fún òní ó gbọ́ èdè Yorùbá yanjú ó sì gbọ́ èdè abínibí rẹ̀ ó sì gbọ́ èdè òyìnbó ó gbédè òyìnbó gan pẹ̀lú ó gbédè òyìnbó ó gbọ́ dáadáa pẹ̀lú. láàrin ìgbà tó fi jẹ́ curator National Museum títí di ọdún 1948 Jacob kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé àwọn èèyàn jẹ́ wá pé ìwé tó kọ 22 ní oríṣiríṣi ìwé tó kọ 22 kọbalẹ̀ mọ́ àwọn tí wọ́n ń pa àlọ́ mọ́ wa o kọbalẹ̀ mọ́ ó kọ ìwé 22 tó ṣe pé ọmọ ilẹ̀ Bìíní ni ó gba ìtàn káàkiri ọgbà nílé Ifẹ̀ ọgbà lọ́wọ́ ọgbà lákùrẹ́ ọgbà káàkiri ó tún wá gbà dénú ààfin tiwọn gan ní ìpínlẹ̀ Ẹdó ó kọ ìwé 22 nínú àwọn ìwé rẹ̀ iná ló ti kọ the short history of Benin àtàwọn ìwé míì bẹ́ẹ̀
nígbà tí ó fi di ọdún 1973 ìwé rẹ̀ nínú àwọn ìwé tọkọ wọn wá mú 13 wọ́n wá fi ṣe onídìí méjì tá a lè pè ní 2 volume kí n mo pè é. wọ́n mú 13 nù ìwé rẹ̀ wọ́n fi ṣe onídìí méjì. tá a pè ní 2 volume. kò wá sí gbogbo ohun tí Jacob kọ o tọ̀sọ̀ nítàn ó gbà yí pé Ilé Ifẹ̀ ilé orísun àti orírun àwọn yálà ò ní ìpìlẹ̀ ti àwọn tó kọ́kọ́ tẹbẹ̀ àti nígbà tí wọ́n rán Ọ̀rànmíyàn wá ó gbà bẹ́ẹ̀ wípé Ilé Ifẹ̀ ni òpìtànú o táwọn èèyàn sì gbà fún. ìlàlọ́kọ ìwé 28 ọkọ̀ 28 book lórí oríṣiríṣi àṣà kódà ìwé tọkọ gan tó pè ní the short history of Benin èyí tí wọ́n pè ní ìwé ìtàn Benin gan ní jẹ́ kìí ṣe lóyìnbó sọ pé history of Benin o ìwé ìtàn Benin torí pé nínú ààfin Benin kò sí èdè míì tí wọ́n ń sọ èdè Yorùbá ni ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá ń dáfá nínú Benin wọn ò gbọ́ Yorùbá yanjú àwọn tó bá ń bẹ̀rẹ̀ sí ní kí ifá Yorùbá wọ́n mọ̀ fi kí ifá lẹ́yìn tí wọ́n mọ̀ pé èdè Ilé Ifẹ̀ wọn o èdè Ọ̀wọ̀ ni bí mo sọ fún wa pé láyé ijó lójú àwọn tẹ́ máa ń kọ́ níwèé ó lójú àwọn tó gbọ́ ìjìnlẹ̀ èdè o wọ́n gbà gẹ́gẹ́ bíi pé èdè kan tó yàtọ̀ èdè Ọ̀wọ̀ ní èdè Ilé Ifẹ̀ nífẹ̀ẹ́ ká máa dè é. ṣùgbọ́n ìbéèrè táwa béèrè ni wípé ọba Aláàlọ́ tuntun tó ẹ̀sẹ̀ jẹ àti àwọn èèyàn rẹ̀ ṣé wọn ò rí ìtàn tí wọ́n fi ń pa àlọ́ wípé tó Odùduwà o bákan ló ṣe jẹ́ o bákan ni ò ṣe jẹ́ wọ́n rí sáwọn baba ńlá wọn ọ̀mọ̀tàn ìní wọ́n ṣe ń pa àlọ́ bẹ́ẹ̀ ẹ bá ń gbọ́mọ sórí ẹsẹ̀ òun náà fẹ́ faramọ́ wọ́n fẹ́ gbé tòlú ṣé wọ́n rí ṣùgbọ́n báwa fúnra wa ṣe ń pera wa ni wọ́n ṣe ń pè wá nígbà wa fúnra wa bá ń rí Ọ̀ọ̀ni Rìsáàfin kí lẹ fẹ́ ká lè jọ ọ́ máa sọ. wọ́n gbá bá ṣe pé gbá rẹ̀. ọ̀kárẹ̀ láì ewé jẹ́ bẹ̀rẹ̀ ká wá lọ sí ihun táwọn Aláàlọ́ fi ẹsẹ̀ lé nínú ìtàn wọn gẹ́gẹ́ bí n tá a gbọ́ o wọ́n ní nǹkan bíi ọdún 900 AD mo rò pé ń dè. 100 AD bàbá. ìyẹn ni pé 1100 years sẹ́yìn ìlà bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn jọ tá à ń kó àwọn èèyàn sọ tí Ìgòdò tó ń kó àwọn èèyàn jọ Ìgòdò ń kó wọn jọ nígbà ọpẹ́ ọgbà pọ̀lọpọ̀ ìlú jọ ẹjọ́ o níbo ni Ìgòdò ṣe wá wọ́n dọ̀wọ́ bò ó nígbà ọpẹ́ tó kó àwọn èèyàn jọ tán wọ́n wá fi jẹ ọba o wọ́n sì pe orúkọ rẹ̀ ní Ògìso wọ́n wá pe ilẹ̀ rẹ̀ ní ilẹ̀ Ìgòdòmígòdò ilẹ̀ tó ṣe pé Ìgòdò onílẹ̀ Ìgòdò wọ́n pè bẹ́ẹ̀ nígbà wá di mo kí ọ Adéyínká Ọ̀gíní wọ́n ti darapọ̀ wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà yìí náà máa bá wa pín fáwọn èèyàn nígbà wọn wá ń bá a bọ̀ bẹ́ẹ̀ tó ṣe yí pé ilẹ̀ Ìgòdòmígòdò ìlà pé ọ̀dà o ìwọ Ìgòdò a fẹ́ ní ọba tá a sì máa fi orúkọ rẹ pé ọba ọkọ̀ wo ni ká pè wọ́n bá pe orúkọ ọba wọn ní Ògìso lẹ́yìn tí ń ṣe ọba ọ̀run ṣùgbọ́n lọ́dọ̀ àwọn òpìtàn míì wọ́n ní ìtàn tí wọ́n mú wá sí ọdún 900 AD wọ́n ló ti jù bẹ́ẹ̀ lọ ọmọ méjì mo rò pọ̀ ń gbọ́ ṣùgbọ́n ká gbà pé báwọn ṣe kọ́nu ọ̀dà o Ògìso ìlànà pé ọba wọ́n ní ìtumọ̀ Ògìso ni wípé aláṣẹ ọ̀run ni Ògìso táwọn pe ọba àwọn. nígbà tó pẹ́ Ògìso Ìgòdò tọ́tẹ ilẹ̀ Ìgòdòmígòdò ọpẹ́ kánrin nígbà tí ó ṣe ẹ̀mí ẹ̀ gùn àmọ́ kò sí bó tilẹ̀ ò ká pẹ́ láyé tó á kú láyé ńjọ́ kan ni mo kí ọ Adétúnjí Ọlọ́fà wọ́n ti darapọ̀ mọ́ wa ó kú ò láyé o ó kú ò láyé. bàbá àwọn òbí máa ń ti ẹni. ó bímọ ọmọ rẹ̀ èrè ló wá jogún rẹ̀. èrè.
ère ló jogún rẹ̀ ọmọ rẹ̀ ère náà wá gbà á ó wá ń bá a bọ̀ títí nígbà tí ó fi wá di nǹkan bíi 12th century tá a lè pè ní 1100 wá sókè wàhálà tí wá bẹ̀rẹ̀ sí ní dé láàrin àwọn ọmọ Ìgòdò mígòdò Ìgòdò tó gbé àwọn ìdílé tó ń jẹ Ògìṣó tí wọ́n ń bẹ́ẹ̀ wọ́n wá dá Ifá yìí pé ọmọ rẹ̀ kan ń bẹ nínú àwọn ọmọ rẹ̀ o tí ń jẹ́ Ẹ̀kàlàdéhàn Ẹ̀kàlàdéhàn yìí ní ọ̀jọba o tó bá sì jọba ìlú ó rojú ìlú ó tòrò ìlú ó tùṣẹ ìwọ Ẹ̀kàlàdéhàn yìí fẹ́ ká máa dé o àmọ́ ìkan lára àwọn olórí àgbà ìyẹn wá gbọ́ tó sì fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà jẹ Ẹ̀kàlàdéhàn sì ni àrẹ̀mọ bẹ́ẹ̀ ṣe sọ òwe mi ò rò pọ́ yẹ kó mú jà wá arabi táwọn aláàlú èyí kíyè sínú ní ojú ayé bàbá rẹ̀ Ògìṣó iná wọn ṣe dìtẹ̀ rẹ̀ tí wọ́n parọ́ mọ́ wọ́n mú ìpètò onílọ́ráyè mọ́ o àwọn ọ̀pọ̀ wọ́n mú wọn lọ wọ́n ṣèdájọ́ rẹ̀ wọ́n parọ́ mọ́ wọ́n dìtẹ̀ rẹ̀ wọ́n lọ fíìbì kan pípa àwọn ọ̀pá mo kí ọ awo Àkànní Awólọ́wọ̀ wọ́n ń wò wá láti orílẹ̀-èdè Brazil ẹ̀yin náà máa bá wa fi sọwọ́ sàwọn èèyàn. níbi tó lọ fi pamọ́ sí là ń pè ní Ìgọ̀tún tó lọ fi pamọ́ sí ibẹ̀ lọ́wọ́ wà àwọn nínú àwọn ẹ̀ṣọ́ bàbá rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ bàbá ẹ̀ tẹ́sí nífẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n bá dọ́ bí ọgbọ́n wọ́n ta gìrì ni wọ́n bá tú sílẹ̀ pé tó Ẹ̀kàlàdéhàn etí rẹ̀ mélòó. méjì bàbá o. fìlú ilẹ̀ o wọ́n fẹ́ pọ̀ ọ́ ni o báyìí ló ṣe sá ó sì sá lọ sí ìlú Oǹdó níbo mo lọ sá lọ. ó sá lọ lóǹdó. láti ìlú Oǹdó ibẹ̀ lọ́wọ́ adé tó ti wá wòye pé tábàbà ní ká máa lọ báyìí tó yẹ pé ọkọ̀ iná lòún ń jẹ́ àwọn èèyàn mọ̀mọ́ dàún láàmú ọba yí oko ẹ̀ padà sí Ìsòdùwà kí mo pè é. ó yí oko padà ó sọ di Ìsòdùwà. pé Ìsòdùwà lòun ọmọ jẹ́ òun ò ní jẹ́ Ẹ̀kàlàdéhàn mọ́ nígbà Ìsòdùwà yìí lọ́wọ́ á jẹ́ wọ́n wá dá Ifá kan fún wọn nílé Ifẹ̀ pé àlejò kan ń bọ̀ o tó bá wọ̀lú iná ẹ̀ ní ká ẹ fi jọba ìtumọ̀ Ìsòdùwà tí wọ́n pè nínú èdè tiwọn níbí ní pé ọ̀nà ọ̀là lọ́wọ́ à ń tọ ọ̀nà ń lọ tó fi wá délé Ifẹ̀ nígbà tó délé Ifẹ̀ wọ́n kì í kú àbọ̀ báyìí ni wọ́n fi ṣe jẹ ọba ilé Ifẹ̀ wọ́n ti wá mú Ìsòdùwà ni wọ́n wá sọ di Odùduwà ẹ máa gbọ́ nǹkan Ẹ̀kàlàdéhàn ìló di Ìsòdùwà ìló di Ọ̀rànmíyàn ó kó èèyàn méjì ni wọ́n fi wéra wọn Ẹ̀kàlàdéhàn Ọ̀rànmíyàn Ìsòdùwà Odùduwà mo rò bá gbọ́ ṣùgbọ́n àwọn ní pé Ẹ̀kàlàdéhàn iná ló di Ìsòdùwà ló di Odùduwà ìfẹ́ ká máa tẹ̀lé mi. nígbà tó yá ilẹ̀ Bìíní ò rójú ilẹ̀ Gòdòmígòdò ò rójú ó di pé wàhálà pọ̀ ta ló fẹ́ bá wa tú ayé ṣe bó la yóò ṣe rójú bó la yóò ṣe tòrò eku òkó bí eku ẹyẹ òké bí ẹyẹ wọ́n ń jà sítẹ̀ wọ́n ti fẹ́ lòmíì jẹ ìlú òrójú ó di pé wọ́n ń kú pípì pé àwọn ọmọ òye ń para wọn ní bá pé bírí kó tó wọ́n pé bírí kò tó pé Ẹ̀kàlàdéhàn o ẹja wà lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà káàkiri wọn ò mẹ́tí jẹ́ Ẹ̀kàlàdéhàn wọ́n ń lọ wọ́n ń yípo Ẹ̀kàlàdéhàn là ń wá o Ẹ̀kàlàdéhàn títí àmì fi sọ wọ́n pé Ẹ̀kàlàdéhàn tẹ́ ń wá tẹ́ ẹ bá dé ìlú Oǹdó àwọn wọn lè sọ bí Ẹ̀kàlàdéhàn bó ṣe rìn mo rò pé ó ń di ọmọ méjì. àgbọ́yé. báyìí ni wọ́n ṣe láti Oǹdó gbà wọ́n dé Oǹdó tí wọ́n kí wọn wọ́n sì ṣàlàyé tó gbà wọ́n wá ọ̀dà o ẹ tẹ́ ń béèrè o ó ti yí ọkọ rẹ̀ padà sí Ìsòdùwà o Ìsòdùwà yìí ní Odùduwà gan ni àwọn ará Ilé Ifẹ̀ ń pè òun lọ́ba wọn báyìí ni wọ́n ṣe tọpa rẹ̀
ni wọ́n ṣe lọ sí Ilé Ifẹ̀. Nígbà wọ́n délé Ifẹ̀ ó ti dàgbà, àgbà ti dé. Ìrìn láti Ilé Ifẹ̀ lọ sí ilẹ̀ Ìgòdòmígòdò tó di Bìíní lónìí ọ̀nà jìn. Ìṣòdùwà Ẹ̀kàlàdé ẹ̀ wá ní òun ò lè bá yín lọ o, àmọ́ òun ní ọmọ kan tá à ń pè ní Ọ̀rànmíyàn yóò bá yín lọ. Báyìí ni Ọ̀rànmíyàn ṣe bá wọn lọ o, inú wọn dùn pé ọ̀dà síbọ̀ ọmọ rẹ náà ni, nígbà pé ọmọ rẹ náà ni, a jẹ́ pé ìlú ọ̀dà, ìlú òtòrò, ìlú òtùbà, ìlú òtùsẹ. Báyìí ni ó ṣe lọ. Ìgbà tó sì lọ, lára àwọn ọlọ̀tẹ̀ wọn ò tún jẹ́ kí Ẹ̀kàlàdé Ọ̀rànmíyàn wọn ò tún jẹ́ kó wọlé. Ibi tó dúró sí ni wọ́n ń pè ní Usama. Ibi tó dúró sí tó rí pé ibẹ̀ wọ́n ti ṣe ààfin míì fún, ibẹ̀ ló ti wá di Ìpẹ̀bí lónìí. Nígbà pẹ́ ọfẹ́ nínú wọn ó sì bímọ. Nígbà tó pẹ́ tó yá àárò ló ń ṣe, ó fi wọ́n lẹ̀ ló sì tó fi padà sí ìlú Ilé Ifẹ̀ nígbà gbọ́ pé Ìṣòdùwà ti gbéṣẹ́ òun náà tó lọ gun orí àpèrè ló fi fọmọ rẹ̀ lẹ̀. Ìdínú o tẹ́ fi sọ pé ọmọ ọba àwọn ní ìlú Bìíní òun ni Odùduwà ìtẹ́rí fẹsẹ̀ lẹ́nu. Ọmọ náà sì ṣe wò bí mo ṣe sọ gẹ́gẹ́ bí ẹ̀rí tí mo mú wá láti ọ̀dọ̀ Jacob tó ṣe pé òun ni àgbà nínú àwọn òpìtàn ilẹ̀ Bìíní tí mo dẹ̀ ṣàlàyé àwọn ìwé ìtàn tó kọ àti gbogbo omi tó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí kúrẹ́tọ̀ National Museum ilẹ̀ Bìíní láìkan bí ọdún 1946 ẹni tí mo ṣàlàyé fún wa. Mo jóye wa yí pé ọmọ tí ń sọ. Èyí tó ń sọ ni wípé ìpìlẹ̀ àwọn àtòrírun àwọn ilẹ̀ Ilé Ifẹ̀ ìní orírun àwọn gbogbo tí ń jẹ́ pìlẹ̀ àwọn pátápátá. Owó ọ̀pá òwe kò sí pa àlọ́, ó sì tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀. Bákan náà ni nínú àwọn òpìtàn tá a tún lè rí ẹsẹ̀ fẹsẹ̀ lé tó ti wá tó ti pẹ́, ó dà pé ọmọ Holland ni à ń pè ní Olifat Dipa ìlú orúkọ ẹ̀ Olifat Dipa. Ó wà ní ilẹ̀ Bìíní ní nǹkan bí ọdún 1868. Irinwó ọdún lọ bí irinwó ọdún bíi 400 years sẹ́yìn lòun náà ti kọ́ tó mọ̀ nípa Bìíní. Ó gba ọ̀rọ̀ lẹ́nu àwọn ọba wọn pẹ̀lú àwọn Portugal tí wọ́n wá, àwọn náà kan tí wọ́n mọ̀ nípa Bìíní. Láwọn Portugal tẹ́ ti wá nìkan bíi ẹgbẹ̀rún ọdún kan, ọgọ́rùn ọdún mẹ́jọ, 800 years, 700 years, 600 years, 500 years. Gbogbo ohun tí wọ́n kọ pátá kò sí ìtọ́papọ̀ mọ́ táwọn aláàlú kọ, táwọn bàbá wọn ti sọ. Láwọn tó mọ̀ tán nígbà ètò òdojúrú táà tí ìmọ̀ fi ògógóró mu gààrí, sọ̀rọ̀ náà bá fò ògógóró mu gààrí rádaràdá ni ọmọ sọ. Àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, wọ́n rán Ọ̀rànmíyàn, wọ́n rán lọ sí ilẹ̀ Ìgòdòmígòdò. Nígbà ó délẹ̀ Ìgòdòmígòdò lóòótọ́ ló lọ. Nígbà ó délẹ̀ Ìgòdòmígòdò, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n takò ó. Ló fi dúró ní Usama tó fi kọ́ ààfin bẹ̀ bíi garrison bíi kiri bárẹ́kì ológun lọ́kọ́. Ọmọ tí ń bá bọ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní mú wọn, ó ń fọwọ́ agbára mú wọn. Ló fi wá fẹ́ nínú ọmọ olóyè ló fi fẹ́ Ẹ̀rìnwìndì. Ó sì lè pè ní Ẹ̀rìnwìndì. Ló wá fẹ́ arábìnrin arẹwà ńlọ́fẹ́. Bàbá tiẹ̀ náà olóyè ni. Oge ẹ̀ Ọ̀gọ̀ lórúkọ bàbá rẹ̀. Ẹ̀yùn nígbà ó wá fẹ́ ó bí ọmọ ni ló bí Ewéka. Àmọ́ àwọn èèyàn sọ yí pé nígbà tó fẹ́ wọ́n fẹ́ kí Ẹ̀rìnwìndì ó bí ọmọ sí Ilé Ifẹ̀ kó bá lè jẹ́ ọmọ aládé. Bí tó bá bí sí Bìíní, olùgbà tó lóyún wọ́n dá padà lọ sí Ilé Ifẹ̀. Ibi tí ọ̀rọ̀ ti wá dénú ilé ọ̀rọ̀ táwọn yẹn sọ pé odi ni kèé sodi. Ilé Ifẹ̀ tí ẹ dá padà sábà kan lé rárá pé Oǹdó ló bí sí. Láti Oǹdó pé kò délé Ifẹ̀ gẹ́gẹ́ tó fi bí, láti Oǹdó wọ́n fi gbé lọ sí Ilé Ifẹ̀. Ibẹ̀ ló wá wà tó pẹ́. Ìgbà tí ó rí pé mo sọ náà pé ẹ̀gbọ́n àbúrò Ọ̀rànmíyàn òun náà mú ìyàwó mi bọ̀ wá. Wá lọ Ọ̀rànmíyàn níbí ní. Tíyà rẹ̀ ni ó lọ fi fún bẹ́ẹ̀.
ibẹ̀ ló wà tó pé ọmọ ti wà ń bẹ̀, àwọn kan lọ́mọ wà, àwọn kan sì níbẹ̀ ló bí sí, àwọn kan lè kèé ṣe odi táwọn èèyàn pè wíwá síbi Ilé Ifẹ̀ tó wá sí Ilé Ifẹ̀ ní ọ̀gbọ́rọ̀ ní ògbédè wọn ní ògbédè wọn, àwọn kan mú wá bẹ̀, àwọn kan sì ní rárá Ọ̀rànmíyàn ní ọ̀gbọ́, àmọ́ gbà ó bí ọmọ ẹ̀ ní wá ń jẹ́ kí ọmọ gbogbo tí ń lọ, ó sì ti gbogbo bọ́ọ̀rẹ̀ mi sọ pé alágídí lọ̀gá alágbára bálágbára ò bá ti fẹ́ dáná pẹ̀lú gbogbo Ọ̀rànmíyàn náà ṣe lóhùn torí gbà Ọ̀rànmíyàn wọ ìlú ọ̀dà báwọn mo ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ìyá dáadáa Sadé Gold, àwọn wọn fún wa ní páàdì yìí pé ká máa fi ṣètò ilé oúnjẹ alẹ́ rí nǹkan tó fẹ́ fi hàn wá dáadáa. ìgbà tí Ọ̀rànmíyàn mọ̀ ń bọ̀ ìgbà tí Ọ̀rànmíyàn wọ Bìíní nílẹ̀ ń wò yìí, àwòrán ń bẹ ní ààfin ilẹ̀ Bìíní dòní, wọ́n sì gbà bẹ́ẹ̀ pé wọn ò rí ẹṣin rí nílùú Bìíní ìgbà tí Ọ̀rànmíyàn wọ bẹ̀ ni. bọ́rànmíyàn ṣe gun ẹṣin nu, ó sì mú ọ̀kọ̀ lọ́wọ́, ẹ jẹ́ ń fẹ́ dáadáa kẹ́ ẹ bá lè rí ọ̀kọ̀ ọwọ́ rẹ̀ tó mú lọ́wọ́ kẹ́ ẹ lè mọ̀ pé òun gan kìí ṣeré, ọ̀kọ̀ ló mú lọ́wọ́, ẹ wo ọ̀kọ̀ tó mú lọ́wọ́, òun gan lọ pẹ̀lú ogun ni, ó mú nǹkan ìjà ogun lọ́wọ́ nírú ètáwọn òní ní ilẹ̀ Gòdòmígòdò, torí ilẹ̀ Gòdòmígòdò là ń pè é. ẹni tí mò ń sọ àgbà òpìtàn Jacob tí mò ń sọ nìyí, tọkọ ìwé ìtàn nípa Bìíní tó gbà pé ọmọ Ilé Ifẹ̀ làwọn, pé Ilé Ifẹ̀ lọ̀gá ibẹ̀ lórí ìrun àwọn, àwòrán rẹ̀ míì tún nì. kábàá lè mọ̀ pé a rí nǹkan fẹsẹ̀ lé, kì í ṣe pé à ń pa àlọ́ àbá à ń pa irọ́ nínú ìtàn tá a bá ń sọ, à ń pa àlọ́. nígbà ọ̀gbẹ́ alágídí lọ̀gá alágbára, nígbà wàhálà wọn wá pọ̀ títí ilé Ọ̀rànmíyàn wá pè wọ́n pé ẹ̀yin èèyàn ilẹ̀ Gòdòmígòdò, mò ń bínú sí yín torí báyìí gan bínú sí mi, ìlú bínú nílùú yìí, ojúmọ́ kan wàhálà kan ni. Ọ̀rànmíyàn bínú kú ò, nígbà Ọ̀rànmíyàn bínú kú ò, àwọn èèyàn lọ́mọ rẹ̀ ń bẹ nílé Ifẹ̀, wọ́n tún wá ń bá wàhálà wọn lọ, iná ṣe wá pè gbọ́dá, kì í ṣe pé Ọ̀rànmíyàn là ń bínú sí, ọmọ tó kú bí ọmọ wa ni, ìyá tó fẹ́ àwa la ní, ni wọ́n ṣe wá pilẹ̀ mímọ́ jẹ ọba, wọn ò lo ọba tẹ́lẹ̀, Ògìṣó ni wọ́n ń lò, ilé òpònú ọ̀rọ̀ òpònú tí ń jáde nílùú Bìíní nípa àwọn làwọn bẹ̀rẹ̀ tí ń jẹ́ ọba. ṣé Ògìṣó yín ọjọ́ tí ẹ ṣáájú ọba Mákin nílé Ifẹ̀, ọba Lùfọ̀n nílé Ifẹ̀, mo rò pọ̀ ń gbọ́ ọba Mákin ilé Ifẹ̀, Ọbàtálá, ọba Lùfọ̀n, Ògìṣó yín ọ̀ṣáájú rẹ̀, gbogbo àwọn èyí sì ti jẹ kó tó di ìgbà Ọ̀rànmíyàn. ewé káwá lọmọ tó bí, ewé karùn ìlọ́wọ́ á jẹ ọba. ṣùgbọ́n Ọ̀rànmíyàn wá ní pé tó gbogbo ọmọ mi tí bá ń jẹ ní ìlú Bìíní, gẹ́gẹ́ bí àṣà Ilé Ifẹ̀, orí adé kì í sùta o, wọ́n gbọ́dọ̀ máa gbé wọn dé Ilé Ifẹ̀, wọ́n gbọ́dọ̀ máa gbé wọn dé Ilé Ifẹ̀. àwọn èèyàn wá ló pín méjì pé orí wọn ni wọ́n ń gbé wá, apá kan ní gbogbo ara wọn ni, ṣùgbọ́n àtọ́ yẹn tútù ni pé wọ́n máa ń sin ara wọn sílùú Bìíní, torí Ọ̀rànmíyàn ti yí ọkọ rẹ̀ padà, wọ́n wàá gbé orí wọn wá sí Ilé Ifẹ̀ níbi tá a pè ní ọ̀run ọba Adó. ọ̀run ọba Adó ń bẹ nílé Ifẹ̀ o, kò ju bíi kìlómítà kan sílé Odùduwà, torí ibi tá a fi Ilé Ifẹ̀ wà ọ̀tọ̀ tún nílé Odùduwà. mo rò pé àwọn gbọ́ mi yé, ìmọ̀ fi sọ pé àwọn tí ọba mọ̀tàn kì í ṣe ìdílé kan ní ń jẹ, ilé àwọn tí ìyókù náà ń bẹ, ilé Ọbàtálá ń bẹ, ilé ọba Lùfọ̀n ń bẹ, ilé Odùduwà ń bẹ, ààfin wà lọ́tọ̀ tó lúfẹ̀ máa wà. mo rò pé ọgbọ́n mi yé, tó bá ṣe yí pé kíní kò yẹ kí ilé Odùduwà wà lọ́tọ̀, kí ààfin Àdìmúlà wà lọ́tọ̀. mo rò pé ọgbọ́n mi yé, ibẹ̀ sẹ́yìn Ìlàrí kọ́ là ń pè bẹ̀, ibẹ̀ wá ní ọ̀run ọba Àdó wà, wọ́n wá máa ń gbé orí àwọn ọba tó bá ti jẹ nílùú Bìíní wá bẹ́ẹ̀ wá sí, tẹ́ ẹ bá débẹ̀ ń bẹ́ ń bẹ̀. nígbà tí wọ́n ń sẹnu yànkanyànká tí mo fún ẹ lẹ́sìn, mo ní kò le, ayé DNA láwàá ẹ̀, gbogbo àwọn bàbá yín látòrí ewé ka ẹ lọ mọ́ túbi tí wọ́n sin wọ́n sí, tẹ́ ẹ bá borí wọn bẹ̀, ẹ wá já padà sílé Ifẹ̀, káwá lọ mọ́ túbi táwọn bàbá sọ pé ibi tá à ń sin àwọn ọba Bìíní sí ní orí tá a bá wá bá ń bẹ̀ àti
eegun òkú tẹ́ ẹ bá níbi tọ̀dọ̀ ti yí tí ò lórí á wà á máa ṣe DNA fún orí tí bá ń bára wọn mu bó o lórí àwọn bàbá yìí ṣe dé ọ̀dọ̀ ọmọ rẹ̀ sọ́dọ̀ ọmọ lórí máa wà àbọ́dọ̀ ẹrú pẹ̀lú ògbà àwọn òpìtàn tó pin ìtàn tẹ́ bá fẹ́ jẹ ọba níbí yìí ní ìlẹ̀kẹ̀ mọ̀ ń bọ̀ ó dùn mí jàjàjàjà á pé mo mọ̀ pé ẹ̀ ní bínú ni àmọ́ ìfirú ẹ̀ hàn wá ní ìfirú àwọn ìlẹ̀kẹ̀ hàn wá ìlẹ̀kẹ̀ tí àwọn ọba Bìíní máa ń lò ó yàtọ̀ sí eléyìí mẹ̀kákàn ní báyìí ni a lè rí dáadáa ó yàtọ̀ sí ti eléyìí kó sọ́rùn ó tún ṣe jù bá ń lọ ó dùn mí níbi tó bá dọ̀la lágbára Ọlọ́run á fi ràn wá àwọn èjìgbà ìlẹ̀kẹ̀ ń Ilé Ifẹ̀ wọn ti wá máa ń rán ní ìgbà àwọn òyìnbó Portugal tó ṣojú rẹ̀ ọkọ̀ gbogbo tó sì ṣàlàyé ní nǹkan bíi 400 ọdún 400 years sẹ́yìn ni ó tó jù bẹ́ẹ̀ lọ ó nígbà tí ọba Bìíní kú wọ́n ní láti dá dúró wọ́n ní láti ránṣẹ́ lọ sí Ilé Ifẹ̀ nígbà wọ́n fẹ́ jọba míì wọ́n gbé orí rẹ̀ sọwọ́ sí Ilé Ifẹ̀ wọ́n wá fẹ́ jẹ ọba míì ọwọ́ akọ ẹni tí ó lọ sí Ilé Ifẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá èèyàn gẹ́gẹ́ bí ìlànà ẹnikẹ́ni tó bá lọ sí Ilé Ifẹ̀ lọ sọ ọba míì ti fẹ́ jẹ o tó ní Ilé Ifẹ̀ àwọn ọmọ mọ ìlẹ̀kẹ̀ ṣe jù wọ́n mọ àwọn dígí gíláàsì wọ́n lè fi ṣe ìlẹ̀kẹ̀ níjọ́un ẹni tó bá wá lọ Ilé Ifẹ̀ ọgbọ́n mọ́sọ fún ọgbọ́n náà tó lé ní àwọn àkéèké àwọn ejò ńláńláńlá inú igbó kìjìkìjì Ilé Ifẹ̀ wà ńgbà náà tó bá wá lè lọ Ilé Ifẹ̀ tó ní ìlẹ̀kẹ̀ yẹn gbà wá tẹ́sì gbé sọba lọ́rùn gbogbo tó bá ṣe láyè ewé àjà àbàlẹ̀ tá a sọ pé immunity ọbẹ̀ fún bọ́ bá pààyàn wọn gbọ́dọ̀ fi ṣe nǹkan kan lẹ́yìn tó bá lọ Ilé Ifẹ̀ tó gba ìlẹ̀kẹ̀ ń wá àwọn òyìnbó Portugal tí wọ́n wá wọn kọ́ ọ bẹ́ẹ̀ lẹ́yìn tó já mọ̀ yìí pé Ilé Ifẹ̀ ní àgbà wọ́n sì béèrè wọ́n sì sọ ìdí rẹ̀ ẹ̀rí kejì nu ẹ̀rí àkọ́kọ́ ni mo ní pé tí wọ́n bá kú àwọn igodo mígòdò yín ti ń jẹ tẹ́lẹ̀ àwọn ògìṣó yín ṣé wọ́n ń gbé orí wọn wá sí Ilé Ifẹ̀ ó ṣe jẹ́ ńgbà tí ọmọ Ọ̀rànmíyàn jẹ́ lábẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí kejì ni ti ìlẹ̀kẹ̀ tẹ́ máa ń gbé sí wọn lọ́rùn níjọ́un tí Aláàfin Ọ̀yọ́ bá wá sí Ilé Ifẹ̀ tí ọba Bìíní bá wá sí Ilé Ifẹ̀ bàbá mi Ọ̀nìrìṣà yóò jókòó láàrin ọba Bìíní yóò jókòó lọ́wọ́ ọ̀tún Aláàfin Ọ̀yọ́ yóò jókòó lọ́wọ́ òsì ẹni ẹ bá rí ni ẹ bí o tẹ́ ń bá wá sí Ilé Ifẹ̀ kò sì sẹ́ni tí mọ tí wọ́n ń ṣe ọba Bìíní yóò jókòó lọ́wọ́ ọ̀tún gẹ́gẹ́ bíi wípé ní ti bíbí lọ́jọ́ orí ó ju Ọ̀rànmíyàn lọ àmọ́ ní ti ipò kò tó Ọ̀rànmíyàn torí Ọ̀rànmíyàn pàpà wá pàṣẹ ibi tá a ti dìde lọ́la nu kí ló wá fà á tí Bìíní tó fi gba Ẹdó tó fi gba Oǹdó tó fi gba wọ Èkìtì kí ló ṣẹlẹ̀ gan á ṣàlàyé ẹ̀ fún wa lọ́la àwa tó ṣe wípé à ń béèrè fún pé ká fi òǹkà ẹ̀rọ account number báǹkì wa ká fi ṣọwọ́ fáwọn tá a bá fẹ́ ṣe alátìlẹyìn fún ètò ìtàn Yorùbá gẹ́gẹ́ bá àwọn tó ń ṣe agbátẹrù rẹ̀ fáwọn tá a fẹ́ ṣe ń darapọ̀ mọ́ wọn Access Bank ní òǹkà ẹ̀rọ náà Access Bank òǹkà rẹ̀ ní 0041874579 lẹ́ẹ̀kan sí Access Bank 0041874579 Laji Abbas náà ni LAJI Laji Abbas ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àṣìṣe ẹlòmíì akọ Ladi ẹlòmíì akọ Alhaji Ọlọ́run jáwa náà lè tó Alhaji ni Laji ni o Mido Laji lágbára Ọlọ́run ó pè bẹ́ẹ̀ inú ọmọ méjì. bàbá ìbéèrè kan bẹ bàbá tó fẹ́ béèrè Oródùà nígbà tí iná lè kúrò ní tán ló kù ń bì ní bó ṣe rìn ẹ̀dí bì ní tó fi ń bọ̀ lè bẹ̀ ṣé ńgbà tí wọ́n tán dífá ń lè fẹ̀ sórí àkọọ́lẹ̀ kan bẹ pé ńgbà tí ń lè fẹ́ o ọba kan wá láti ta o tó jọba ń lè fẹ̀ àbí ààrẹ kan wá láti ta tó jọba ń lè fẹ̀. àlọ́ lè yun àlọ́ ni ó rí pé mo sọ fún wa pé àṣìṣe tí wọ́n ṣe wọ́n ní ẹ̀kàlàdé ẹ̀rín ń jẹ́ nígbà òde Oǹdó ó di Ìsòdùwà nígbà òde Ilé Ifẹ̀ wọ́n sọ di Odùduwà
Odùduwà ló wá mú ọmọ rẹ̀ Ọ̀rànmíyàn Ẹ̀kàlàdé hàn Ọ̀rànmíyàn ó kọ ẹnìkan èèyàn méjì ni wọ́n sì gbé gbà wọ́n fẹ́ pa àlọ́ ló bá dojúrú àlọ́ gbogbo èèyàn èyí tó jójú lówó ni Jacob ọmọ wọn kọ ilà àwọn British kọ ilà àwọn Portugal kọ kò sẹ́ni tó pa àlọ́ lèbílẹ̀ sọ pé káwọn ará ilé Ifẹ̀ yá àlọ́ pa ẹ sọ tán kí tó. torí èmi náà fẹ́ gbọ́ rí pé ọba kan wá lásìkò kan wá jọba ń lè Ifẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ́ àwọn ọba lè Ifẹ̀ fún wa. irọ́ kò rí bẹ́ẹ̀ àwọn tó ti jẹ́ Ifẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ń dára wọn jọ odidi ọ̀rọ̀ tó lè yò níjọ wájú ṣùgbọ́n lọ́la bóun ló ṣe jẹ́ àwọn ọmọ Ọ̀rànmíyàn o tó ṣe pé wọ́n di alágbára ní ilẹ̀ Bìíní tó ti kúrò ní ilẹ̀ Igodomígòdò tẹ́ ń di alágbára àti bóun wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbàlú kí bóun tiẹ̀ ní gbogbo àwọn nǹkan iṣẹ́ ọnà àwọn bros lálátẹ́ fi ibẹ̀ ṣe Ọ̀rànmíyàn ni ló kó àwọn èèyàn lọ ó ti jẹun ẹ̀yà máa bọ̀ Ọ̀rànmíyàn ni ló kó àwọn èèyàn lọ ọmọdé nù gbogbo tá à ń ṣe yìí pé Ọ̀rànmíyàn ló kó àwọn èèyàn lọ láti lọ kọ́ wọn ní ilẹ̀ Bìíní àwọn òyìnbó wọ́n sì fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn nǹkan bros tí wọ́n ń ṣe ní ìlú Bìíní o Ilé Ifẹ̀ ni wọ́n ti pilẹ̀ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti Ilé Ifẹ̀ wọ́n dẹ̀ ṣe ìwádìí rédíò carbon wọ́n jóye wáyé pé ti Ilé Ifẹ̀ ó pẹ́ ju tìlú Bìíní lọ ó pẹ́ ju tìlú. mo kí ọ káàbọ̀ ààrẹ Almaroof Babagúwà Abdulyakeem láti ìlú Washington mo kí ọ káàbọ̀ Dáre Ògúnlẹ̀yẹ àwọn náà ti darapọ̀ mọ́ wa wọ́n béèrè pé ta ni Ọ̀rúnmìlà odidi ọ̀rọ̀ bòmíìnù ẹ̀mẹ́jà fò bá odidi ọ̀rọ̀ bòmíìnù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti darapọ̀ mọ́ wa ok mo rò pé ọmọ Ruth Ayọ̀ Ọládìgbòlú ó ní irọ́ ni wọ́n ń pa ní ìlú Bìíní bákan náà tí a bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí òǹkà ẹ̀rọ wa lórí WhatsApp wẹ́lé kàn sí wa lórí +234 8023 687432 tàbí lórí +234 8032855888 Dáre Ògúnlẹ̀yẹ ẹ máa fi ọkàn bá wa lọ ìtàn tá à ń sọ ìnẹjà máa tẹ̀lé èmi ẹsẹ̀ tí máa ń fò tàbá fẹ́ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà á fọ wẹ́wẹ́wẹ́ láti bí àgbọn mèrègún látọ̀dọ̀ Sẹ̀tílù táwọn kan ní Sẹ̀tílù ní àgbọn mèrègún kí ní bẹ́ńbẹ́ tó ẹ fọkàn balẹ̀ tàbá fẹ́ sọ ẹja máa fọkàn bá wa lọ. ọmọ méjì ṣé béèrè míì tó wà. bàbá ó dáa báwọn náà torí àsìkò wa. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà alátìlẹyìn wa ẹ̀yin náà darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹyìn ìtàn Yorùbá torí pé ojúṣe gbogbo wa ni ẹ̀yin bò ní bá wa sọ ìtàn wa o kò sí ní tó kéré o láti fi ran ìtàn Yorùbá lọ́wọ́ kò sí ní tó kéré o láti fi ran ìtàn Yorùbá lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà ọmọ méjì ọmọ dágbére gbogbo tó dọ̀la kọ́. ṣe títí ọ̀la tààtùn pàdé lórí ètò yìí tó wá ìtàn Yorùbá orúkọ tèmi ni Hasan Taiwo Ojútólé bíbá ẹ̀ ó dá o. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀túnba Mọ́sọ́bọ́lájí Abímbọ́lá David ní ìgbàgbé bàbá mi olóhùn kútọba Ahmed Makama mo dúpẹ́ ò lọ́wọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ bàbá Abdulrasheed Adéwálé Àkànbí wọ́n ń ṣe ìwọ́de lónìí mo kí ọ bàbá mi Tẹlúwa Olúwo tilẹ̀ Ìwó mo kí ọ Lukman Olújìmí èsì gbàgbé ẹ̀gbọ́n mi pàtàkì ní ilẹ̀ Canada mo kí ọ ààrẹ Babagúwà mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Mọ́gàjí Mashood Akéré àwọn tó ṣe yí pé àwọn alátìlẹyìn wa lọ́jọ́ tó ti pẹ́nu mo kí tọmọdé o mo kí tàgbà mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ bá wa pín ètò yìí káàkiri tó títí ọ̀la o táwọn tó pàdé ní apá kẹtàlá ìtàn tá a pè ní Ta Ni Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ní kí wáyé pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró ire o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀.